mi lọ mi ò jẹ̀bi ẹjọ́. Jẹ́jẹ́ mi mo mi lọ mi ò jẹ̀bi ẹjọ́. Àròyé ní jẹ́ ìbáka lóko. Àròyé ní jẹ́ ìbáka lóko. Wàhálà ọ̀rọ̀ Ọlọ́run bí ẹ̀kọ́ òwe. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fà fọwọ́ gún gbogbo lé. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fà fọwọ́ gún gbogbo lé lójú ha. Kése ni o. Ní lọ́hùn kése ni o. Lọ́hùn ní kése ni o. Kò kí ń sú ẹni. Kò kí ń sú ẹni. Kò kí ń sú ẹni o. Ó rọ̀ Ọlọ́run bí ẹ̀kọ́. Òun ni o. Kése. Òun ni. Kése. Òun náà ṣá ni. Kése. Ìjọ̀gbọ̀n ni o. Kése. Ẹ má má tọ́. Kése. Tẹ bá dẹ̀ tọ́. Kése. Wàhálà ńlá ni. Ẹ bá fi ti Késárì fún ti Késárì o. Àkàrà oṣù níṣọ̀rẹ́ ẹ̀kọ́ gbígbóná. Kámú yangan káfídá yangan lára. Gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáhùn àfiwọ́. Bándélé mo sọ mọ̀ pé kéèyàn má dá pé kò sọ pé èèyàn lọ́pọlọ. Ìwọ wọ́n rà ìdí àtò mú wa yẹn èmi náà dẹ̀ sáré fọ́lọ̀ ẹ̀ wá dúró owó tá a rí. tó yẹ kó ọmọ mi ni ó lè tẹ̀bẹ̀rẹ̀ sí bá mi rìn ìwọ ni wọ́n ń pè ní ọlọ́gbọ́n ayé. láwọn bọ́ọ̀sì tí wọ́n ń wò yẹn ó lè burúkú ni wọ́n kò sí nǹkan tí wọ́n lè fi ta ẹtẹ́ ṣé ẹlòmíì nínú wọn ó lè gbé ìyá ẹ̀ báyìí kó fi ta ẹtẹ́. wá rọra máa sọ̀rọ̀ má jẹ́ káwọn èèyàn lọ gbọ́ ọ̀rọ̀ wa bá a ti wá pín owó ilé bó láti lè yanjú ti oní tv dé. bí tẹlifíṣàn tó wà nílé yẹn tó bá ti di ọ̀la àmọ́ nǹkan tá a máa ṣe sí ti tẹlifíṣàn yẹn ìwọ gba ti tiẹ̀ wọ́n dẹ̀ dọ̀la lọ ta tẹlifíṣàn. kò sí wàhálà mo gbé fún ẹ ìbá rẹ jọ mo ṣe wà yìí ká ní ìjàpá Ògbómọ̀ṣọ́ ò tí kò ní ó yẹ kí n lọ kówó lè lẹ́ni tí mo wà yìí máa jayé àwọn olóṣó tí mi gbé láti jọ máa gbọ́ lóṣó mo dẹ̀ tún lẹ́yìn tó ti bẹ́ẹ̀ dé tí mo fẹ́ sáré dé bẹ́ẹ̀ wò sọmọ Àrẹ̀mú igun Àkàlà wọ́n sọjọ́ ìbílẹ̀ ni wọ́n á wò pé mo lè má láǹfààní àti lọ́bẹ̀ irú gift wo lè yàn lè rà fúnrú ẹni bẹ́ẹ̀ tí bá tún ní kí lọ bá àwọn págà ìpè kan bá mi ṣe bí 500 naira sí sọ ma gbowó lọ́wọ́ mi lónìí págà máa gbà. 50 kọ́bọ̀. sáàsì ná kọ́bọ̀ ni. tẹ́mi ń ṣe págà ni. mọ̀ bínú o ti ń bínú bẹ́ẹ̀ dáàmú bá ti máa yanjú tv yẹn lọ́la. gbọ́dọ̀ la kó wá bá mi lé. irú nǹkan bá yí gan-an lè lọ sí olympic o tí wọn bá fẹ́ win ni tá a máa kàn gbé kíní àwọn ọlọ́pàá lọ wáwù tá a máa jí gold medal gbé. wálé lọ sórí pé máa ju ẹ̀sùn mi bẹ́ẹ̀ ó bá lọ náà ni lórí èmi bẹ́ẹ̀ mi ṣe wà champion àdúgbò ìlú mi mi ní ìkọ̀wọ́n tí mò ń lọ. I don't play with that. èmi ọba ìlú yìí. I don't play with that. tó ti rí nǹkan tí mò ń sọ gangan nìyẹn mi ì understand ọmọ yìí rárá wàhálà ètò ètí sú mi. a ní kẹ́ máa ní sùúrù ẹ máa ní sùúrù kò ṣàǹṣọ ọmọdé ó máa lọ ó máa dé. ṣé mo wá ń bẹ ìjà ni àbí mo lọ́rọ̀ sùúrù nísìn. ó máa wálé bó tèmi sọ fún yín ni pé yé ṣépè fún mọ́ àdúrà gan ò tí ì gbàánu ayé ẹ tún máa fèpè sí ẹ máa fèpè sí gbogbo gbà kò ṣàǹṣọ ọmọdé. o mọ nǹkan tí mo sọ ṣé èpè ni mò ń ṣe fún yẹn nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni wípé ọmọ tí wọ́n bá ń báwí tí ò bá gbọ́rọ̀ lásìkò Ọlọ́run má jẹ́ ká yé ẹ̀ bàjẹ́ ṣé ò létí ni. Ọlọ́run ní jẹ́ ká yé ẹ̀ bàjẹ́ Ọlọ́run ní jẹ́ ká yé ẹ̀ bàjẹ́ kò ń ṣàǹṣọ ọmọdé ẹ̀dá àwọn ọmọ ọ̀sìn gbogbo àwọn ọmọ tó wà ń ta. má bọ̀ ìjà rí bolo ti mọ̀ ẹ́ má bọ̀ báyìí ayé ẹ̀ ti ta bó ṣe wà yẹn o. àdúrà gan ò tí ì gbà lára ẹni tó ń ṣe rádaràdá kiri àdúrà gan ò tí ì gbà ẹ tún fún èpè sí lójoojúmọ́. ṣé pé ni mo ṣe yẹn. sọ̀rọ̀ ilé yóò ní lè pè ní ìwọ gan ọ̀rọ̀ ẹgbẹ́ òtẹ̀ ẹ̀jẹ̀ mi nínú ilé yìí bó bá ṣe ń gbà wájú ló ń gbẹ̀yìn ìwọ gan òtẹ̀ kọ́rọ̀ ayé ẹ̀gọ́ kó ló tutù. ẹ wo ṣé ti iná ẹ̀wẹ̀ àgbàlagbà. ayé ẹ̀ ti bàjẹ́ mo lọ látàárọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ sórí tí ìbáṣepẹ́ ibi tí mò ń lọ yìí ni wàláì ṣé ló yẹ kí n ṣe wèrè kí. ẹ ní sùúrù ó ṣe ń bọ́ ọmọ wí láyé ìsìn kọ́ ìjà rẹ̀ à. tó máa bí ẹ̀ dáa jẹ́ kí n túrí ẹ̀ kó tún rìn kùn yìí màá bá a bá ẹ̀. Babọ́kọ mi, ẹ̀yin náà wá ń bí.
ibo lẹ́yìn náà lọ kí ló ṣe yín gan tẹ́ ń ṣe rádaràda kiri ní èjì yín ṣé ó ní ó yẹ kó máa bá yín wí lójoojúmọ́ bí wọ́n bá ọmọ primary 1 ọmọ primary 2 ẹ kàn máa jẹ́ kó máa sọ̀rọ̀ síyàn wọ́n máa fèpè sí yín láàárọ̀ máa fèpè sí yín lọ́sàn-án máa fèpè sí yín lálẹ́ bí àkọ́tà yìí ní òṣèlú ojú tù yẹn kí ló ṣe bólẹ̀ gbà lọ. mo travailler ni. mi gbọ́. mo fẹ́ travailler. bàbá ọkọ mi mo ń gbọ́ yín. kí ni èjì yín nísìn. mi ń ṣe bẹ́ẹ̀dì ṣé mo rówó ṣe bẹ́ẹ̀dì bí mo fẹ́ mọ èjì mi gan. ẹ mọ èjì yín ẹ ti ń dàgbà ó sì lè ń ṣe ẹ má bàbá ikú ó lè ṣe ń ṣe rádaràda báyìí. nígbà tí mi ò ń ṣe local dog débi pé mo jẹ́ local dog gan wọ́n sì máa ń fi wọ́n lẹ̀ tán máa ń jẹ mí káàkiri àdúgbò èwo làbúrò máa tìyàn mánulé èmi náà mo fẹ́ travailler ni o mo travailler lọ ni o kí ló dé wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ bí gbà tó jẹ́ pé olú ẹjọ́ mọ kókó. ẹ bọ ẹ níṣẹ́ lápá kò sí nǹkan kan tẹ́ ń ṣe ẹ kàn ń rìn kiri ni ẹ kàn ń dàgbòrò orúkọ lọ́mọ wèrè olóṣìṣẹ́ ní kẹyẹ bá rìn mọ́ tẹ́ ń bá rìn yẹn ẹ kàn ń ṣòṣì kiri ni. èmi tí mo sòsì lọ ni bí mo ṣe sòsì lọ yẹn sẹ́rẹ́sẹ̀ mi ọjà mi ti kójú sẹ́sẹ̀ ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ wọlé. nǹkan ṣe mí irú èèyàn wo lélẹ̀ báyìí. òun ni o KESE òun ni KESE òun náà ṣáá ni. èmi nìkan tán ló ra dúró oúnjẹ tó báyìí wá. ń jẹun mọ̀ nìyẹn màmí. ìyẹn gan ni kódà wọ́n gún ó fẹ́lẹ́ bí etí ni. èwo tún ni ìgbàjá tó ń fi sí abọ́ oúnjẹ báyìí. adúrú ẹran yìí ẹ̀fọ́ ẹlẹ́gùúsí ni ó dáa báwọn. kò sí ọkọ mi ẹ kú ìnáwó ẹ pẹ̀lẹ́ kò sí òbí tí ọmọ ẹ̀ máa gbóúnjẹ wá fún tó máa kọ̀ pé òun náà fẹ́ jẹ wọn mọ́ gbogbo òbí ló ń gbàdúrà kóun fẹ́ ìtì báyìí kóun jẹ wọn mọ́ ìyẹn tí ọmọ òun bá níṣẹ́ gidi lọ́wọ́ tí gbogbo ayé dẹ̀ mọ̀ pé ìwà rẹ̀ ló ń hù irú oúnjẹ bẹ́ẹ̀ lèèyàn ń fẹ́ ìtì jẹ béèyàn bá jẹ irú oúnjẹ léyìí oúnjẹ kàsè ló jẹ o torí a ní o kàwé òní lálá a ní o kọ́ṣẹ́ òní o wá gbé ní dénìsì o wá gbóúnjẹ kan wá o ní kí n máa jẹ ẹjọ́ iṣẹ́ wo lẹ ṣe tẹ́ fẹ́ ra ògbé léyìí. ẹ wo màmí ṣẹ́rí màmí ṣẹ́rí torí nǹkan tẹ́ ń ṣe yìí ni ọmọ mi ò fi tọ́jú bí ẹ̀ tó bá lówó lọ́wọ́ tán o oúnjẹ lásán fún mi mo ṣìrà wá fún yín sìn tẹ́ ń complain tẹ́ ń pawó lé mi lórí tí n bá aṣọ fún yín kọ́ àbíṣẹ́ omi pípé mi lè lówó lọ́wọ́ ni ẹni tó bá ṣiṣẹ́ oṣù oríire náà àmì mi láìkí ẹ o. wọ́n sọ bẹ́ẹ̀ ìwọ ara aṣọ fèmí èmi akẹ́lẹ̀ wọ̀ sọ́run nígbà mi ò ya wèrè gbọ́ mi owó wo ló fẹ́ fi ra aṣọ ọ̀hún wọ́n ní múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dání gíga bí a ò rẹ́ ní fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí. àbí àtẹ̀ bá jẹun báyìí láti gbóúnjẹ mi. ẹ lè gbé o kò sí wàhálà ẹgbẹ́ kẹ́ ẹ jẹ́ wo ìyẹn dá o tẹlifíṣàn tẹ gbé wọlé báwo nìyẹn ṣe jẹ́ o. ṣé ti tẹlifíṣàn yẹn ẹ̀gbọ́n fi dàbí lónìí tó bá ti di ọ̀la ó máa wá gbé nǹkan ẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin wá jẹ́ bí rédíónìkì ni àbí rìpìárà ló fi jẹ́ létí yín náà gbé wá. ẹ̀wọ̀n mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀ bọ́sítọ̀pù yín nìyẹn ẹ bọ́lẹ̀ ń bẹ̀. àtúntì dé bọ́sítọ̀pù. ẹ bọ́lẹ̀ bẹ̀ máa mi ẹ má pẹ́ lórí ẹ̀. ó ti yé. ọmọ tó ń bẹ ládùúgbò yìí ni. bàmídélé èmi ò pẹ́ wèrè wo èmi ò láìkí wèrè tó ń ṣe yìí o èwo ni wà ó kàn lọ òun bọ̀ lẹ́ẹ̀mẹ́wàá. ṣé ọkọ ni wọ́n ń pè ní. tó bá ti sẹ́yọ̀ kan ó ti tó tó fẹ́ jẹ́ kán fura sí mi inú ilé ni. kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n ṣe ní pé tó tìfìtà lọ gbé lánàá ó wà ní láti àná ń bẹ̀ lẹ́yìn kó tó wá sọ́dọ̀ mi ká ti gbé lọ́sí àwọn ti ta kí ṣe wọn tiẹ̀ bọ́lẹ̀ ń bọ́ sọ fún wọn rárá wọn kàn ń pariwo wọn gbé táwọn tv táwọn tv ó lè sọ fún wọn pé ẹ̀gbọ́n ẹ̀ ló ní pé wọ́n á gbé láàárọ̀ yìí. èmi ló fi parọ́. ẹ nà ó. ṣé mo ń ta no test ni àbí mo ń ṣiṣẹ́ lálábà. mo lè mi tọ́tọ́ fún wọn pé mo ti rí tv. ó rà á nísìn. ṣé èmi jẹ́ ṣúkú emeka. ìgbà tó ní a fẹ́ lọ tà á nísìn ṣé kẹ́mi rù sórí bí ata kí n máa kiri ẹ̀ káàkiri pé a ní tv ta fẹ́ ta o a ní tv ta fẹ́ ta o. mi náà mo pé tv yẹn mo bí ọ̀rọ̀ tv yẹn ṣe jẹ́ náà mo pa àròdùn ẹ̀ ni mi lè máa gbé káàkiri náà.
bákan ti lọ sí ọ̀dọ̀ mi sìn adé ìgbín lè wa adé ìgbàgbé agbèrè sí wọn ti ta very simple. ṣé ìwọ ọmọ ta ti máa ta ni. tá a bá débẹ̀ tán béèrè rìsíìtì tv lọ́wọ́ wa nǹkan. wọ́n lè béèrè rìsíìtì lọ́wọ́ wa o tó gbé ìpínlẹ̀ tó ń tẹ́rù àgẹ̀mọ́ wọ́n tó tẹ́rù wèrè rí ni. èmi ewu làbùrọ̀ mọ́ tẹ́rù wèrè kí ni mo mọ̀ tí wọ́n di sínú àgẹ̀mọ́. bá jẹ́ ká pẹ́ bí ọ̀nà bùlà nìṣó mẹ́ ìwọ ló mọ ogo bus stop o ti bọ́lẹ̀ bus stop àwọn tán ṣe plate bus stop gan ìwọ ló yẹ kán gbé kínní yẹn fún. kò kí sú ẹni kò kí sú ẹni o àyè. mo gbọ́ ọ̀rọ̀ ti ẹ̀yẹ̀ o iṣẹ́ tó ti bá mi yẹ̀ fún mi mo ń gbọ́. ẹ wo kàkà kó sàn lára ọmọ ìyá ìjẹ Ṣakiru ṣé ló fi gbogbo ọmọ ẹ̀ bóbìnrin jọ ọ̀rọ̀ Ṣakiru ti sún mi tẹ́tẹ́ ní lójoojúmọ́ o mo ti sọ ti sún mi. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé sórí Ṣakiru máa pè fún ara mi máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọ́n má disturb rẹ̀ at least nǹkan tí ìyàwó yẹn bá fẹ́ ni wọ́n bá fẹ́ ó ti wá ní òun ò gbọ́ yẹn èmi á pè máa bá sọ̀rọ̀ so má dààmú ara rárá. tíbi mi rèé ojú mi ò gbọ́dọ̀ tọ̀ mí jẹ tíbi wa rèé mo dá mọ̀ pa mo mọ̀ jù tíbi wa lélẹ̀ èmi mo ní tíbi yìí. tíbi tí kọ́sọ́mà gbé wá fún mi kí n bọ́ wọn ta báwo ṣe wá jẹ́ tiẹ̀ báyìí tíbi ń ṣe kúrò lé tó dọ́wọ́ ẹni tó gbé wá fún mi ṣé o ti ta tíbi lẹ́yìn ni. Ṣakiru tún gbèrú mi látẹ̀yìn àfìgbà tó fi tíbi wa tó fi ta tẹ́tẹ́ stíkà wẹ́dí àwọn bùnmi lélẹ̀ ojú mi ò gbọ́dọ̀ tọ̀ mí jẹ mímọ́ ní tíbi yìí. ọ̀dà tó bá yẹ kó lọ́rọ̀ Ṣakiru ló ń sọ tó bá yẹ kó òun ní tíbi yìí fi débi ìwọ má wọrí èmi á pè ó ti yẹ máa bá a sọ̀rọ̀ bí òun ẹ ṣe jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jọ sá ẹ má bínú àwọn wo ló ta tíbi yìí fún yín àwọn ológun àtẹ̀bá àwọn ti ṣe tó ta fún yín. ara àwọn kọ́sítọ́mà mi ni. babe ó dẹ̀ máa ní sùúrù náà kí ni wọ́n á pàrọ̀ lẹ́nu lórí báyìí. mo ní mò ń parọ́ lé ẹ̀ Ṣakiru ń pé mò ń parọ́ lé àbí tí ẹ dúró ná ṣé kájọ rọ orí ìsìtà káwọn ayé kan bá a gbọ́ ṣé wọ́n fi tẹ́tẹ́ ṣé wọ́n fi ṣe ẹ̀ ni ṣé wọ́n fi tẹ́tẹ́ ṣé wọ́n fi ṣe ẹ̀ ni tẹ́tẹ́ ló ta tí tó yẹ pé òun ní aṣọ lára bó ṣe ń ta jásẹ́ bẹ́ẹ̀ ló ta owó ń jóná ṣé àfiṣe tẹ́tẹ́ lára ẹni ẹni ni mò ń bọ́ ẹ ẹni ni mò ń fìdí ẹ ẹni ni mò ń kúròtì ẹ nínú ilé náà ni ó dẹ̀ wọ̀n ó jẹ́ kí sàkíní kan fún ẹ mo mọ̀ dájú pé fóònù tí ó wà lọ́wọ́ ẹ iPhone tó wà lọ́wọ́ ẹ ó dá mi lójú pé tẹ́tẹ́ ló máa ti ta. má tiẹ̀ mú ọ̀rọ̀ lọ́bẹ̀ rárá èmi fi fóònù ta tẹ́tẹ́ iPhone 12 tèmi tí mo láìkì bí screen ẹ̀ ló fọ́ náà mo dẹ̀ fún dé máa kó bá mi fún Kúnlé pé kó bá mi ṣe láti 2 days ago ó ló ń sáàbù lọ́wọ́ pé bóyá ó lọ ṣe nǹkan kan kó máa dé lọ́la bọ́tùlà ṣe kó tí mo tí ì rí ni màá ti kó fún àtibálùkù màá ti gba fóònù mi ò fi fóònù ta tẹ́tẹ́ o. ó ti ẹ̀wọ̀n lára ẹ̀ my dear ó wọ̀n lára ẹ̀ gidi gan ni anyway ṣe ọmọ tí màá sọ fún ẹ á bẹ́tà kó ètè wá owó ń sìn kó lọ gba tv tó wà lọ́dọ̀ ẹgbẹ́ ẹ kó tó di wípé àwọn tí wọ́n ta tv fún ẹgbẹ́ ẹ máa sanwó fún wọn. sí àìjẹ́ bẹ́ẹ̀ nínú ilé ìkòkò orí gba omi ó gba ẹ̀yìn ó tún gba ṣọṣọ nínú ilé. tv lọ́dọ̀ ẹ̀gbọ́n ṣé àwọn ọlọ́pàá tún ń ta tv. náà àwọn àmì ló ta tv. bá a ti wà yìí inú nǹkan tó ń ṣẹlẹ̀ èmi bó ṣe ń gbá rìsáàtì bóyá ló máa ń sùn èmi mọ bí tó ti láwọn ọpọlọ orí burúkú tó mú wa tàbí ń ja gbogbo àwọn ayé tá ń jẹ yìí o. ṣé o pé oríṣi ni Ọlọ́run agbọ̀tẹ̀ kan lọ́wọ́ mi kò tó ní fún mi lọ́pọlọ wáyé wo ni mo wá nìyẹn ayé tí ò wúlò nìyẹn ó ti yẹ kí ló ń ṣe gbọ́ mẹ́jọ yìí ọpọlọ burúkú ń bẹ wo àwọn ohun tá a ṣe máa rìn láàrin ènì sí oṣù mẹ́ta a máa ní owó gidi tá a máa ra mọ́tò bẹ́ẹ̀ sí ọlọ́yẹ èmi á dúdú wàrà funfun. nítorí rò mí yẹn mo ti gbọ́ mẹ̀sí ọlọ́yẹ mo gbà kí ló dá pé dúdú nìwọ rò ọ̀rọ̀ funfun mímu sọ ọ̀rọ̀ kọ̀ǹdíṣàn ìlú wa yìí ni kémi máa gbé mọ́tò tèmi lọ káwọ̀ sí. èmi ò mọkọ̀ fọ̀ ọkọ̀ dúdú ò ní tètè dọ̀tí. jákòó jọra tútù black. fi dàbí lọ́mọ tí mo ti ń dá ìgbè tipẹ́tipẹ́ ọmọ yẹn ebi sáré lọ mú mọ́lẹ̀ mú bọ̀. mi lè pẹ́ mú bọ̀ wo màá tún kó wá. ọpọlọ ń jà lórí àwọn èèyàn tó bá dẹ̀ rò pé tó bá wò pé wọ́n rò pé ẹlẹ́sẹ̀ kan ni wọ́n rò pé kò sí ọpọlọ lórí ẹ̀ ìyá alájẹ ganda ẹ ló ta ló wà ń bẹ̀ ẹ wò ẹ̀yin lẹ̀ ọpọlọ wà lórí ẹ̀ bí kò jọ bó ṣe ṣe báyìí tripod wèrè ti yẹ dá bí tripod rẹ̀ sì yẹ yẹn
ó dà pé ọpọlọ ló fi ń gbé. ìyá ẹ ti bùsẹ̀ irú. àbúrò pa mi ìsanwó gbò mi ò sanwó gbò. ẹ filẹ̀ ẹ má tí ì nà dúró. Number 1 ọ̀rẹ́ ẹ̀dà ìkejì ẹ. ṣe bàbí. ìkejì àkọsọ ìkejì àyè. ó ṣe dìde mi báyìí sísè. ó ṣe dìde. ok. Number 2 TV mi tẹ jí gbé àti gbogbo tẹ kó ń kọ́. ṣe plasma. irọ́ plantation. sorry TV èmi àwa ò kí n jáde. ẹ̀yin kọ́ lẹ gbé. mi ò jí gbóyin o. gbogbo ibi tó ẹ bá wà jẹ́wọ́ ẹ kọ́kọ́ fún náà ẹ kọ́kọ́ fún ẹ jẹ́ mọ̀. ó ti ó sáré jáde ni. ibo ló wà. ó ti lọ lé ṣé máa ń bá a lé àbí kò ti lọ lé wọn. báyìí kò tiẹ̀ ẹ lù mọ́lẹ̀ ẹ lù mọ́lẹ̀. ayé mi ti ta ayé mi ti ta. mọ̀ tó ti tẹ̀lé. wọ́n ti gbé mi lọ. gbé mi dàbàyé. òun ni o KESE òun ni KESE òun náà ṣá ni KESE ìjàgbọ́n ni o KESE ẹ má má tọ́ KESE tẹ bá dẹ̀ tọ́ KESE wàhálà ńlá KESE ẹ bá fi ti Késárì fún ti Késárì o jẹ́jẹ́ mi mo mi lọ mi ò jẹ̀bi ẹjọ́ jẹ́jẹ́ mi mo mi lọ mi ò jẹ̀bi ẹjọ́. àròyé ní jẹ́ ìbáka lóko wàhálà ó rọ̀ ọ́ lọ́rùn bí ẹ̀kọ́ òwe. ìjọ̀gbọ̀n òṣè dání kan fà fọwọ́ kún gbogbo lé. ìjọ̀gbọ̀n òṣè dání kan fà fọwọ́.